We just got him, yes. We've captured the criminal. At the capture, we are coming now. On our way, sir. Hello? On our way. Yes, sir. Hello? Ìyá Farida, wọ́n ti mú mi lọ. Ẹ bá mi sọ fún barista ariwo kan ní Ìbàdàn SK pé wọ́n ti mú mi lọ. Ìwọ ẹ̀wọ̀n ló máa kú sí. Tí ọmọdé bá pa ikú àdájẹ́, tí ọmọdé bá pa ìyá àdájẹ́, tó bá pa àrùn gidigba, á fi ká àwọn òbí ẹ̀ mọ́lẹ̀ ni. Now move! Let's go. Mo fẹ́ mú. I said, move this guy. Wàá rọ́ọ̀tì nínú cell. I bet you. Let's move. Mele ṣàìrànjú, mele ṣàìràn. Olúwa, madam, madam, ọdún kẹsàn-án rí tẹ́ẹ̀ tí rọ́mọ bí. Àfi ká fi mọ́tò pa o, àfi ká fi mọ́tò pa o. Olúwa. Let's go. A mọ̀ pé ni màmá yín máa ń pè yín, kò sẹ́ni tó mọ orúkọ yín. Ṣé bẹ́ẹ̀ lásídẹ̀ǹtì níjẹta tó rẹ́kẹ́ ẹkú tí wọ́n yọ bírèkì ewúrí yín ló yọ yín. Káde lè ṣe nǹkan kékeré báyìí mà ní o. Ẹ̀ẹ́kàn dọ́lọ́mọ nínú November ìbejì lẹ máa bí àtọkọ tuntun àti mọ́tò àti ilé. Á kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tí ò bá ṣẹlẹ̀ ẹ lé mi padà lẹ́yìn Jésù. Bẹ́ẹ̀ ló sa ìrọ́jú. Go inside the car. Go inside the car. Wọlé. Mo ní kó wájú kílá. Criminal man now. Hey, I'm talking to you. He's going. Ilé sa. Hold on. Ẹni sùn kò yé mi. Ọ̀rọ̀ tí ìsọ̀n sí bíi méjì mẹ́ta tẹ̀sán ẹja náà. Ṣé mo mẹ́rin bì kan tẹ́lẹ̀ ni? Ọlọ́pàá ni bàbá yín tẹ́lẹ̀. Ìjà náà gbogbo ọ̀rọ̀ ayé mi pátápátá lẹ́ sọ yìí. Ṣé wípé ẹ ti rí àríṣà ayé mi ni? Màdámù, ẹ jẹ́ kán máa mú mi lọ sí prison tẹ́ ẹ sọ. Mi ò lè mú yín lọ sí ibi kankan, mi ò lè gbà kán mú yín lọ sí ibi kankan. Ẹ sọ orúkọ ìyá mi, ẹ sọ bí mo ṣe náà láyé, ẹ sọ bí ọ̀rẹ́ mi ṣe ṣe ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ayé mi lẹ́ sọ fún mi. Gbogbo ọ̀rọ̀ ayé mi lẹ́ sọ yìí. Bàbá yín jẹ wèrè lówó. Ṣé rẹ́dí àti san? Ṣé rẹ́dí àti san? Gbogbo nǹkan tó ń ṣe yín pátápátá lẹ́. Ẹ bá san gbèsè bàbá yín nísìnyí. Lẹ́ni tẹ́ bá san gbèsè yẹn, ògo yín máa dé, owó máa dé, ọmọ tuntun máa dé, ọkọ tuntun máa dé, àwọn ẹgbẹ́ yín á lé yín tì, ògo yín màmá gbà kó jẹ́. Hello, sir. Obìnrin ṣeré lẹ́hìn. Some sir. Yes, I'm still handling the situation right now. There's a mixed up somewhere. Mixed up why? Because ẹni tó sọ pé òun ló pa èèyàn yẹn, sir, òun kọ́ ló pa èèyàn. He is not a criminal. I can confirm to you directly because if àwọn ará àdúgbò náà pè dọ́dọ̀ wa lórí sí, wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹni ó ti yá rere for like 10 years ló ṣe ń sínwé. Gbogbo nǹkan tó sọ pé kò ṣe ìwéwé ni, ó ní mental issue ni, sir. Yes. Sir, ẹ mọ̀ pé mo ti wà nínú iṣẹ́ over 20 years. Ọlọ́pàá yìí ẹ̀ dẹ̀ mọ̀ pé I'm so diligent at my work. So mi ò lè fún yín ní òfò. Bẹ́ẹ̀ ni, sir. Ẹ sá ẹ̀kọ́ tèmi ti ẹ̀kọ́ ro ní pé bóyá ẹ jẹ́ ká ro ti pé ọmọ ìjọba ni ẹ jẹ́ ká fi sílẹ̀ kó máa lọ. I think he's just a mental person. That's just the truth. Yes, sir. Yes, sir. I should let him go. Oh, okay. Thank you, sir. Madam, wait, I don't hear Yoruba. Ìjọba ní ẹjọ́ obìnrin ṣeré lẹ́hìn. No, I'm handling your situation the right way. Just calm down for me. Oyè mi, a ní ẹ̀fà mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé mi lè sọ yìí. Ó ti lù mí jù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nínú ìmọ̀ mo promise yín pé wọ́n ní fi ọwọ́ kàn yín. Ó yá gbogbo nǹkan tẹ bá rí. Ọlọ́pàá ọmọ yín lu Jésù. Ẹ má wọrí wọn nínú Jésù mọ́. Ó lu Jésù. Wọn ò ní fi ọwọ́ kan Jésù mọ́. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣé ẹ lè ta wèrè lọ́rẹ? Ṣé ẹ lè ta wèrè lọ́rẹ? Ṣé ẹ lè ta wèrè lọ́rẹ? Why not? Kí ló dé tí mo ní ta wèrè lọ́rẹ? Má ta lọ́rẹ. Bàbá yín jẹ wèrè lówó. Ó jẹ wèrè lówó. Ó jẹ wèrè lówó. Asán. Ẹ fún wèrè ní $2,000. Tẹ́ ẹ bá ti fún, tẹ́ ẹ bá ti lóyún lóṣù kẹta, ẹ lé mi padà lẹ́yìn Jésù. Èmi fúnra mi á pẹ́. Gangantua. Just $2,000. Just $2,000. $2,000 ẹ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. Wọ́n lọ fún wèrè tó já gidi. Tẹ́ ẹ bá ti fún, ẹ ti ń pẹ́ jù. Má lọ yìí sí, ibẹ̀ ni mò ń lọ. Má lọ wá àwọn wèrè tó ti yí. Ẹ fún wèrè lówó. $2,000 kó má jù bẹ́ẹ̀ lọ. Kó dẹ̀ má dín. Ire ayọ̀ yín ti dé. Kẹ́ bá padà. Madam, where you dey go now? Arrest am now. Uncle, I will handle your situation like I said. Just calm down. Mo ń lọ sí ọ́fíìsì wá sí. I don't hear Yoruba. Okay, sorry. I don't want to say no hear Yoruba. I dey go my office now. Go tell my superior person say this man
He go die for sale. Now me talk am. Don't worry, just calm down. Thank you. How is are you running away? What is supposed to happen to my own case now? I will handle your case. 1 minute, please. 1 minute, please. Hand for me. Since we look. You know what? No worry. Now Black Maria won't go carry con arrest her free. Okay. Now me go arrest you by myself. The Chris. Hello. Egu. Uncle. Whatever we tell Ogba is what Gbogbo will go. They don't know Gbogbo. Whatever we tell Ogba is what Ogba. No, I don't know Ogba. I don't want to know. Bí òun bá já mọ́bìnrin lọ́wọ́ iye inú à lọ. Gbogbo nǹkan tí n bá ti bá ẹ sọ. Gbọ́. Ojú mọ̀ pé o lè ra mọ́tò lé ni. I no hear Yoruba. I go talk am wey go hear. Now God dey talk to you. Anolu Beke. Oso Ibeke. As I dey talk to you, make it dey enter your blood. Make it dey enter your water. Make it no change am. Okay. You know you can buy car today. I dey come over. May I clean my hair? I dey talk am put again. You go buy car today if you listen to me. Papa, I go buy car today. Which car you want? Run. Which car I want to? Which car? They hungry me that time. Oh, Baba, like how much you get? Like 10 something, 10 million something. Oh, Baba, buy me Lexus. Lexus. Yes. 9 be the car. You go buy am today. I'll buy today. Today. If you follow my instruction, okay. You go buy house. Oh no, next no. week. I be Igbo man. We know they buy 2 things at once. Let me buy this one, make a One put by for one. house. That dead body, go carry her now. We are going somewhere. I'll go carry her. We are going. Which one? That girl. Okay, you just said my sister. Not my sister. Oh. Not be your sister. I don't me. I thought he be a rebe. I go be my sister now. But you can't say now. You said I go school, university, No. Baba, that one a lamba when I give her away now. I just put small salt so that the matter go get taste in my mouth. Hey, look, my sister. Follow my instruction now. Okay, Papa. Papa, yes, I will follow. Go and carry that dead body. I want to show you something. I go carry a nana. They come now. Okay. Èmi Alàgbà Sàkété, irun já àfirun só, ìlẹ̀kẹ̀ já tòun tòun, òdámọ̀lápá forókún rọrí, ọ̀tàkàkà harun èdè, jíkanlù kan pa àjàpàtì ẹrù fímọ́ lògbòlògbò, mi ò dẹrùn o. Kí ológbò tó pa odidi àgùntàn, gbogbo ilé ló máa jí. Okay. I don't carry the luggage. See the luggage. Ó yẹ dúró tiwa ìfúlùwà ẹ̀jẹ̀ nǹkan yín lónìí. Dìde láàdé o, dìde láàdé o, dìde láàdé o. Ẹ àǹtí nọ́ọ̀sì wá mo fẹ́ gba abẹ́rẹ́ wá fún mi lábẹ́rẹ́. Sisi nọ́ọ̀sì abẹ́rẹ́ ọjà fún mi wá fún mi lábẹ́rẹ́ abẹ́rẹ́. Mo fẹ́ abẹ́rẹ́ irọ́ mi ò fẹ́ owó mo ò fẹ́ abẹ́rẹ́ ọjà mo fẹ́ wá gùn mi lábẹ́rẹ́ ọjà abẹ́rẹ́ ọjà mi ò fẹ́ owó. Owó dọ́là wá jẹ́ tẹ́lọ̀ rẹ̀ tó bá di aago méje ní dípò ṣe wá kó tètè ṣe o má jẹ́ káago méje lù o tó bá fi lè lù ó bọ́ ọmọ lọ́wọ́ nìyẹn o. aago méje aago méje ó fún mi lọ́wọ́. Kó rí pé ó ṣe fún ẹ o kó ṣe fún ẹ dáadáa o ó ṣáà ni mo ṣe ń ṣe kó ṣe ṣe owó dọ́là jẹ́ sí náírà dọ́là jẹ́ sí náírà gbà 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 dọ́là.
Where you there? You know they're around. You go Port Harcourt. What you going for Port Harcourt now? But I don't consider they come now. I better come on for phone for me. Why you tell me say don't go Port Harcourt? I don't like am. I better pass come on, Joe. Alaji, ẹ káàsán sir. Ẹ jọ̀ọ́ níbo lẹ wà sir, mo fẹ́ rí yín ni. Kí ló ṣe lè bá mi sọ̀rọ̀? Mọ́mì yín kú. Ẹ wà lọ́fà. Irú ọ̀fà wo mọ́mì yín wo lọ kú sí táìmù tá a wà yìí. Wọ́n sì gbà ilé kí mọ́mì yín kú sí náà. Mọ́mì ṣe máa kú sí táìmù yìí. Ẹ wò máa pè yín padà jàre, máa pè yín padà. Wàhálà wò lélẹ́yìn sìn. Ẹ wá nù. I be police officer now.